bàbá wa rántí ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ láàrin àwọn àtọlọ́run. wọ́n pa mí ní ẹkún wọn sun ẹkún lẹ́ẹ̀mẹ́ta. ó pa wọn lẹ́kún lẹ́ẹ̀mẹ́ta. ó sọ̀rọ̀ sí Sheikh Adamu. mi ò lè gbàgbé láyé. ìyẹn Saheed náà àwọn ò lè gbàgbé láyé. ó wá sọ sáfà wà bí. ó wá sọ sí àbá wa lágége bàbá Sheikh Kabir. wọ́n ṣẹ̀ sí ó fi wọ́n ṣẹ̀ sí lẹ́nu rẹ̀. tíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀. nígbà tíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀. ọwọ́ akọjú sí mi náà lọ́tọ̀. ó ṣẹ̀ṣẹ̀ wàá tún gbé sí bàbá wa ọ̀dọ̀ wa ló sì gbé nsàlẹ̀ ọjà. ó ṣàìmọye ẹ́písòdù ọ̀dọ̀ wa ló sì gbé nsàlẹ̀ ọjà. nígbà tí ó fi travel ọ̀dọ̀ wa ló gbà lọ. nígbà tí ó fi travel ọ̀dọ̀ wa ló gbà lọ. gàrí rárá bọ́dá ọ̀rọ̀ tó sọ sí mi ṣé orí ni. sórí ni. àbí wọn kan kí n bolo tí n tó sọ pé yá gbogbo nǹkan tó sọ yìí. wọ́n fẹ́ pa kínní ni wọ́n fẹ́ sí báyìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Adúpẹ́ fún Allah bàdẹ́dà. Tọ́yì gbogbo ọ̀nàgbọ́n tí Afa Daud Al-Falla so gbogbo ọ̀nàgbọ́n tí wọ́n sọ ìyẹn Sheikh Daud Al-Falla tọ́yì lórí ọ̀rọ̀ Saheed Shittu dó àwa àrùn sọpọ́tì àti ní sọpọ́tì ẹnìkankan ipé kó máa sọ ohun tí ó máa ń gba àwọn èèyàn àbíkẹ́ kó máa dìfẹ́mọ̀ àwọn èèyàn so kìí ṣe ìlànà tiwa so ìgbègbè tiwa yìí ṣe pé kéèyàn máa dìfẹ́mọ̀ àwọn èèyàn so àti àlèmọ́ sọpọ́tì Saheed Shittu lórí pé ó dìfẹ́mọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ní í ṣe pé fáwọn èèyàn ń faṣọ wọn ya so eléyìí ò sínú dáwà so àmọ́ tó bá já sí wípé àwọn in tó bá sọ tó yá sí wípé a lè rí ẹ̀rí múlẹ̀ fún nínú òfin Allah bàdẹ́dà so eléyìí ó gbìyànjú àmọ́ ó ti dá àwọn ìgbìyànjú yìí ó ti fọwọ́ ara rẹ̀ dànù so ara rẹ̀ ló dẹ̀ ṣe ọ̀tún tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ Sheikh Daud Al-Falla yìí ni pé wọ́n ní èyí tó pa àwọn lẹ́kún jù nínú tí Saheed Shittu ṣe òun ní pé so ó bú Sheikh Adam ó lálà sí Sheikh Adam rahimahullah bẹ́ẹ̀ dẹ̀ ni ó sọ oríṣiríṣi nípa wọn so wípé kò tún wá mọ́ ń bẹ̀ ó tún wá sórí Hafa Abibu ìyẹn Mudirul Markaz ipò tún wá sórí wọn ipò sọ oríṣiríṣi ipé ó dùn àwọn gan so wallahi al-azim thumma wallah ilẹ̀ Yorùbá ò ní tòrò ilẹ̀ Yorùbá ò ní lálàáfíà so àfìgbà tẹ́ bá tó mọ ìwọ àwọn ẹni tí wọ́n tóbi tí wọ́n sì ṣiṣẹ́ fẹ́sìn yìí tẹ́ bá tó ní ìwọ wọn lọ́kàn ju ìwọ àwọn bàbá àti ìwọ àwọn owó àti ìwọ àwọn ẹni tẹ́rù wípé bóyá wọ́n ní ìgbé tóbi lọ́kàn yẹn lọ. Mudirul Markaz tẹ́ ń sọ yìí bàbá Mudirul Markaz tẹ́ ń wí so ibo lẹ́wà ńgbà tí Mudiru ń bọ́ àwọn sàábẹ́ Ànábì madha qulta fi dhalik so kí lẹ́ sọ ńgbà yẹn ibo lẹ́wà ńgbà tí Mudiru ń tẹnubọ àwọn Abu Musa al-Ash'ari àwọn Amru ibn al-As àwọn Abu Huraira ibo lẹ́wà ńgbà tí Mudiru ń ṣe bẹ́ẹ̀ ibo lẹ́wà ńgbà tí Mudiru ń sọ̀rọ̀ sáwọn al-Imam al-Bukhari ibo lẹ́wà ńgbà tí Mudiru ń sọ̀rọ̀ sí àwọn Ibn Baz ibo lẹ́wà ńgbà tí Mudiru ń fi àwọn tí Mudiru ń fi ahọ́n ba àwọn nǹkan tí Allah bẹ̀ẹ́dà tó fi ṣe àdánwò fáwọn ẹrú rẹ̀ dáadáa yìí so sígbà tí Mudiru ń sọ pé ọ̀fọ́jú ni al-Imam al-Bukhari so sígbà tí Mudiru ń sọ pé Muhammad ibn Abdul Wahhab rahimahullah a máa gbé aṣẹ́wó so sígbà tí Mudiru ń sọ pé Ibn Bazi ipò ọ̀fọ́jú ni pé kí ó wò ló mà ṣe tíra pẹlẹbẹ tó ṣe sígbà tí Mudirul Markaz ń sọ̀rọ̀ lálàsí Ibn Taymiyyah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn olùmẹ̀sìn tó já sí pé wallahi bàbá wọn gan wọn tó bẹ́ẹ̀ tánú bá sì wà láyé wọ́n gbọ́dọ̀ mú kódà kìí tẹ́ ṣe pé wọ́n gbọ́dọ̀ mú wọ́n sì jàǹfààní nínú ìmọ̀ àwọn ẹni tá ń sọ yìí torí ń bẹ lákọọ́lẹ̀ nínú tíra Sheikh Adamu táwa náà sì fojú rí tí bàbá Adamu kọ Ibn Taymiyyah Muhammad ibn Abdul Wahhab tí wọ́n kọ wọ́n kalẹ̀ sínú tíra ìpé nínú àwọn ẹni tí wọ́n ṣe dáwà ìsìláàmù tí dáwà wọn sí làmìlaka bẹ́ẹ̀dẹ̀ tó yá sí pé ó lẹ́tọ̀ọ́ fẹ́nikẹ́ni tó bá fẹ́ rí ní dáwà kó tọ ojú ọ̀nà wọn wallahi ń bẹ lákọọ́lẹ̀ nínú tíra Sheikh Adamu rahimahullah so ìwà sọ̀rọ̀ sí Mudiru òun ló gbomi lójú yín bàbá so a lè máa sọ̀pọ̀ ti pé Saheed Shittu ń dìfẹ́ mọ́ àwọn èèyàn so àmọ́ so Mudiru gan ṣe jù bẹ́ẹ̀ lọ fún àwọn ẹni tó yá sí pé jibalun fil ilm wa fi nashri da'wati al-islamiyya òkè ni wọ́n níbi ìmọ̀ bẹ́ẹ̀dẹ̀ ni òkè ni wọ́n níbi pèpè sí di Islam so eléyìn ò gbomi lójú yín subhanallah la ilaha illallah tọ́ ilẹ̀ Yorùbá dọwọ́ Allah bá dẹ́dà yóò bá wa tún ṣe